wọ́n ní àìréwú lọ́sàn-án ẹ̀ṣẹ́ kì í dádéṣẹ́ tí ò bá ní nǹkan kankan tó wà ńbẹ̀. Inú yìnyín mo wà báyìí lọ́wọ́lọ́wọ́, mo sì máa tún gbìyànjú láti jáde láti lè gbìyànjú láti lè sọ pé ó dáa o. Kéèyàn má wàá di ẹni tí ń sùn ta nílùú òyìnbó. A gbọ́dọ̀ lọ bó ti wù kí yìnyín wọn pọ̀ tó. Ẹ jọ̀ọ́ àìréwú lọ́sàn-án. Wíwá tí mo wá yìí kì í ṣe pé n ò níṣẹ́, kì í ṣe pé ara ní ré mi. Mo pa nǹkan kan tì ni mo fi wá. Mo wá fẹ́ bẹ gbogbo ẹ̀yin bàbá àti màmá àti ìyá àti àǹtí mi, ẹ̀gbọ́n mi, ẹ̀yin ọ̀tá, ẹ̀yin tẹ́ kórìíra mi. Ẹ bá mi pín kó dé ọ̀dọ̀ ọ̀tá mi. Ẹ pín fídíò yìí kó dé ọ̀dọ̀ ẹni tó kórìíra mi, ẹni tó sọ mí dọ̀tá ara rẹ̀. Ẹ pín fídíò yìí kó dọ̀dọ̀ ọ̀rẹ́ mi. Bó bá ṣeé ṣe, òkú tó ti kú, kí fídíò yìí kó dọ̀dọ̀ ẹ̀. Eléyìí ti kọjá wípé ẹ jẹ́ ká máa gbàdúrà. Ẹ má ṣì mí gbọ́ o, àdúrà dá o. Nítorí wípé àṣà ti kọ́ pé ẹ gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ọpọlọ, pẹ̀lú làákàyè náà ní kéèyàn ó máa fi gbàdúrà. Béèyàn bá sì ti wá débi iṣẹ́ ṣe lè a máa ń ṣe àìréwú lọ́sàn-án o. Àìréwú lọ́sàn-án mo wá o. Ẹ mọ̀ pé mi ì jáde báyìí. Bí mo bá ti jáde lọ́jọ́ ìsinmi, bí mo bá ti jáde ọjọ́rú tí tá à ń pè ní Wednesday. Ṣùgbọ́n tí n bá wá jáde lójijì báyìí, mo fẹ́ bá mi pín lógún lọ́gbọ̀n. Ìròyìn kan ló ta pàràpà jáde gẹ́gẹ́ bí iná. Tó ta jáde pàràpà gẹ́gẹ́ bí iná wẹ́dà. Ẹ tiẹ̀ gbọ́ náà. Ẹlòmíì ó máa sọ pé ariwo wo gan náà tiẹ̀ ń pa yìí. Ṣèbí lójú tiyín nìyẹn, ariwo wo náà ń pa. Ìwọ ló pè láriwo. Bí ò bá wá jẹ́ pé ariwo tá à ń pa, tí ò bá jẹ́ pé ó nípa tí ń kó tí mì wọ́n lákàlàkà. Kí wá ló ń fà á tí wọ́n fi ń gbé ìgbésẹ̀ ibi tí wọ́n ń gbé káàkiri nísìnyí? Ẹ má sọ pé ariwo mi pọ̀ bí mo ti máa sọ̀rọ̀ nu, torí pé bọ́rọ̀ bá ti ká mi lára, n ó ya kẹ̀fún dáadáa ni. Wọ́n bí èèyàn bá wá darapọ̀ mọ́ mi lónìí, tó bá wá sọ pé òun ò ní bá mi pín ètò yìí. Kò sí wàhálà. Ajẹ́pọ̀ sọ̀rọ̀ rẹ̀ dọ̀tá mi nu. Ṣùgbọ́n òun ò fẹ́ lọ́tà. N ò dẹ̀ fẹ́ kẹ́nikẹ́ni ó ṣe pé bàbá àròpọ̀ eré o, kíní kan ṣe gbá, kíní kan ṣe lẹ́dẹ̀ ń pàkọ́ o. Bó bá kan tè pé wọn ó ṣe èpè lónìí o. Bó bá kan ti àyájọ́, wọn ó pe àyájọ́. Tó bá kan ti wípé ká tún fi nǹkan mí bọ̀, wọn ó fi nǹkan mí bọ̀ o. Ẹnikẹ́ni má tọ́ mi lónìí, ẹ má tọ́ mi o. Ẹ má tọ́ mi, màmá má tọ́ mi lónìí, ṣáà bá ń pín. Tó bá jẹ́ ẹ̀wọ́ kó fúláàgì ètò mi. Tó bá tẹ̀mí rẹ̀ bá ti gbé fúláàgì ẹ̀. Bó bá wù ọ́, ní tí mo fẹ́ sọ yìí, tó o bá ti gbọ́ tán, kó o sọ̀rọ̀ ààrẹ di ẹ̀gún. So yẹn sì, wọ́n jẹ ọ́ tìwọ́ tẹ̀gún tó sọ̀rọ̀ ààrẹ, wọ́n rún ọmọ ẹ̀gún ni. Iná jó dórí kókó, ìròyìn tó ta pàràpà jáde bí iná wẹ́dà. Bá a ti ń yọ́ só, òun là ń yọ́ gbọ́ o. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ni mo rí. Ṣùgbọ́n device tí mò ń lò ó kéré, n ò lè rí, mi ò sínú studio, ibi iṣẹ́ mo wà.
ẹ bá wo bí tí mo wà ibi iṣẹ́ mo wà inú ọ́fíìsì tí mo dẹ̀ wà yìí èmi mo ní nǹkan mi mo ti tilẹ̀kùn mo ní kẹ́nìkẹ́ni mo ti tilẹ̀kùn mo ní káwọn ọmọ àwọn student méjì tó wá torí pé snow wà lẹ́fìwà mo ní kán máa lọ. tí n bá tẹ̀síwájú nísìnyí mo máa fi bí ìta ṣe rí hàn yín ajáde wọ́n lé wa kúrò nílùú lẹ́yọ kọ̀ọ̀kan àwọn wá ń fi ọmọ tiwọn wọ́n fi ń pàrókò sílùú òyìnbó tọ́mọ òun bá ti wá kàwé tán àwọn ọmọ Fúlàní wọ́n wà á dá ọmọ yẹn padà kó lọ mọ rúùlù wa àwọn kan wá sọ pé ká mọ́rùn wá pé kí wá bẹ sógun ibẹ̀ yẹn kọ́ mo tiẹ̀ ń lọ. àwọn tó ṣekú pa Bọ́lá Ìgè afẹ́fẹ́ àti rífùrọ̀ ẹ̀dìẹ o afẹ́fẹ́ ti fẹ́ àrífùrọ̀ ẹ̀dìẹ bá a ti ń yọ sóbẹ̀ là ń yọ ọgbọ́n kò sẹ́nikẹ́ni tó lè kò sóhun tuntun 21st century lélẹ́yìí àyàfi tó bá jẹ́ pé ojoojúmọ́ lẹ́ẹ̀ máa ṣéǹjì nọ́mbà yín àyàfi tó bá jẹ́ ojoojúmọ́ lẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ pátápátá ọwọ́ wa báyìí ló wà 21st century ẹ̀yin náà ẹ̀rí wípé àwọn ọmọ tẹ́ẹ̀rù wípé ẹ fẹ́ bá tiẹ̀ jẹ́ yẹn this is coconut head àwa ò ní gbà ní a ò ní gbà nígbà tẹ́ ẹ pa Bọ́lá Ìgè ibi tí ayé Ọbásanjọ́ ti wá jógúrú òun náà ló jẹ́ kí GSM ó wá sí Nàìjíríà ibi tọ́lọ́run ti wá gbà mú ọ tí ìkú o ìwà láyé báyìí tó ìṣẹ̀sìn lójoojú ayé rẹ ló ìṣẹ̀sìn ìṣèpè the law of karma have started catching on you. gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá wà lórí ètò tẹ́ ẹ bá pín ètò ọ̀tá mi lẹ́jẹ́ mo sì ti mọ̀ yín lọ́tá mi látòní lọ́nu mo mọ̀ pé ọ̀tá mi lẹ́jẹ́ nu gbogbo àgbáyé pátá ẹ bá ń pín ní UK ẹ bá ń pín sí France ẹ bá mi pín kó dọ̀dọ̀ Talon nítorí pé ọ̀rọ̀ Talon bẹ́ẹ̀ ní tí fẹ́ sọ ẹ bá ń pín kó dé ọ̀dọ̀ Ọbásanjọ́ ní Ọ̀tà ẹ bá ń pín kó dọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ níbikíbi tí wọ́n bá wà lágbàáyé ẹ bá mi pín kó dọ̀dọ̀ òṣì tó bàjọ́ ẹ bá ń pín kó dọ̀dọ̀ bàbá Adébóyè nítorí pé nígbà tó bá jábọ́ yóò kan ẹrú yóò kan ọmọ yóò kan ọmọdé yóò kan gbàlagbà ṣàǹgbá ń fọ́ ẹ wá gbọ́ o ọwọ́ wa báyìí ní gbogbo nǹkan tẹ́ ń ṣe wa this is 21st century there is no anything that you cannot hide at the back of a finger as you used to do before. You think that it's a business as usual? No, come on guys, come on. The way you plan it, the way you are doing it, the way you are planning everything, we got you all and everything is on our palm. And that is why Timothy dúró pẹ̀lú àwọn ọ̀dọ́ and they were working reluctantly láti jẹ́ kẹ́yìn gan mọ̀ wípé coconut head tí rí nǹkan kan á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìjà ni. And what we are saying, it has nothing to do with ethnicity. Let that clear. A ò bá Fúlàní jà, a ò bá Ìgbò jà, a ò bá Tífì jà, a ò bá Mídùbẹ̀ jà, a ò bẹ́nikẹ́ni jà. Ohun tí a sọ ni wípé a ò ṣe papọ̀ mọ́. Simple. Nǹkan sọ nìyẹn. And nǹkan sọ yìí ṣé ó ní ṣe pọ̀ pẹ̀lú òfin? Ǹjẹ́ ó bófin jọ? Ǹjẹ́ òfin lọ́wọ́ sí? Ǹjẹ́ òfin àgbáyé lọ́wọ́ sí? Ǹjẹ́ òfin Olódùmarè Ọlọ́run tó dá ayé àti ọ̀run tó dé ènìyàn, ẹni tó dẹ̀dá èèyàn téèyàn ò rí sójú, ǹjẹ́ ó lọ́wọ́ sí? That is the first thing. Èyí tí Ọlọ́run kọ́kọ́ ṣẹ̀dá ẹ̀. Nígbà tó dá àwọn ènìyàn, ó fún wọn ní liberty láti ṣe kíni, láti jọba lórí ohun tó ń ti dá, kó ní kálukú kó dẹ̀ yàn gẹ́gẹ́ bí ènìyàn ní ilẹ̀ tó bá wà. And that was why nígbà tó ń plan láti sọ pé ẹjẹ́ come together láti dá ènìyàn, nígbà tí ènìyàn sọ wípé wọn ò ní túká, Ọlọ́run fara rẹ̀ separate wọn. And that is why ẹ rí wípé bàbá wa Abraham gangan fún ara ẹ̀ ní ìgbà tí òun pẹ̀lú ẹni tí ó jẹ́ àbúrò ẹ̀ tán jọ rìn ìrìn àjò náà ò pé wọn, ó separate. Tí ọkọ àti aya tó bá ń separate, tí president tó bá fẹ́ ìyàwó tó ń separate, tí Ọọ̀ni Ifẹ̀ Ọ̀jájá tó bá lè fìyàwó tiẹ̀ lẹ̀ tó separate táyé ò parẹ́, tí
Aláàfin Ọ̀yọ́, bàbá, ikú bàbá yèyé, tí ìyàwó tẹ́ ẹ fẹ́ tó bá lè fi yín lẹ̀, táyé ò parẹ́. Ọmọ tẹ́ ẹ bí, màmá àti bàbá tẹ́ ń gbọ́ mi, tó bá rí wípé ọmọ yẹn ó fi ọmọ fọ́kọ àbọ̀ ọmọ fọ́mọfọ́mọrin, tó bá fẹ́ lù ú pa, kí ló tó bá sọ pé kọ́mọ náà kú lé ọkọ ọ̀hún. Òfin Ọlọ́run ni, kì í ṣòfin èèyàn. Náà kánìkan má jòkó sórí social media nítorí pé o ti rí owó gbà lọ́wọ́ olóṣèlú kólóṣèlú ní Nàìjíríà, kó o rí one kọ́bọ̀ kó wá máa fi sọ̀sọ́kúsọ lórí social media yìí pé wọ́n fẹ́ dógúnlẹ̀ ni. Àwa la dógúnlẹ̀ ní 1999 ni. Àwa la dógúnlẹ̀ ní year 2000. Sí àwa la dógúnlẹ̀ 1993 ni, nígbà tán pa MKO Abiola. Ẹ̀yin tẹ́ ẹ pa MKO Abiola, tẹ́ ẹ pa Bọ́lá Ìgè. Ẹ̀yin tí ẹ pa Fẹlá. Ẹ̀yin tẹ́ ẹ fẹ̀wọ̀n pa Bàbá Gani. Ẹ̀yin tẹ́ ẹ ṣekú pa Délé Gíwá, tẹ́ ẹ ṣekú pa Kẹ́ńsàrò Wíwà. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń plan ẹ̀ pé ẹ fẹ́ pa Sunday Igboho ló wà lọ́wọ́ wa yìí o. Ẹ pín ètò yìí. Gbogbo bẹ́ẹ̀ yẹ sọ pé ẹ fẹ́ pa Sunday Igboho ní lọ́wọ́ wa yìí. President Talon tilẹ̀ Benin. President Talon tilẹ̀ Benin. Whoever that is listening to me right now, that you can interpret what I'm saying in French, type it and let each and every one of them know that there is going to be fire and there is going to be trouble and there is going to be deliverance. Why? Because if you agree with that plan to do anything negativity, to do anything crazy, to try to do anything that can bring a poisonous stuff or anything that can harm Chief Adeyemo Sunday, who also know Igboho Osha. If you do anything crazy, we will tell you that we Yoruba that outside Nigeria, we will deal with Benin. We will deal with each and every one of you. We will forget about that we were together. We will forget about that we are one Yoruba. We will forget about anything. This is not 80s. This is not 70s. That you guys, you use divide and rules. You kill our heroes. We will make sure that everything is gonna be scattered. The only way out is protect that guy. Chief Adeyemo Sunday Igboho. The only way out is to prevent and protect that guy. If anything, if you dare us, and let anything touch happen to that guy. This is not MK Abiola. And listen good. You, Baba Omale, Baba Agbaushi, Baba Agbaya. I remember a couple of months ago, and the Holy Spirit told me that I should come on air. I begged and I beseech you. Olusegun Obasanjo, people were attacking me. People were going against me. And everybody know me that I dislike and I hate to molest or to talk against elderlies, because that is not our culture. And I come out boldly and I told Obasanjo that listen and listen good. Now you are an apostle. They ordained you, but you have the spirit of unforgiveness in you. That is evil. That is Satan living in you. And you show it. You never deny that. Ẹ̀yin tẹ́ lọ gbọ́ owó ẹ̀mí Abiola. Ẹ̀yin tẹ́ gba owó ẹ̀mí Bọ́lá Ìgè. Ṣebí Bọ́lá Ìgè. Ṣebí Anthony General wà láyé kí ló ṣe? Kí ni Malami ò ṣe? Kí ni Bọ́lá Ìgè ṣe tí Malami ò ṣe?
kí ni Bọ́lá Ìgè ṣe tí Gumi ò ṣe? Kí ni Bọ́lá Ìgè ṣe? Ṣebí a rí àwọn bandit tí wọ́n ya picture pẹ̀lú àwọn gómìnà tẹ́ ẹ pè ní bandit instead of terrorists. Ṣebí gbogbo ojú gbogbo wa yìí lórí. Ṣebí ojú gbogbo wa yìí ló ṣe. Ṣebí a rí nígbà tí mo bá sọ wípé Buhari is a good leader. Ọ̀pọ̀lọpọ̀ ní kí n tẹ́yìn mi wọlé. Is he not a good leader to his people? He protect his own. He guide his own. He give them food. He admire them. He shared over them. On which woman Katanshi? Buhari himself said he will make government to be ungovernable for Goodluck Jonathan Ebele. And somebody's sitting down there. Don't put on Yoruba. In a person of Lai Muhammad. In a person of Efemi Adesina. In person of Oshibajo. In person of what is it? Gbajabi Amila Uncle. You guys were sitting there. He showed you Obasanjo that he signed the constitution by me. And now tell me, is self-determination a crime? It's a crime? Is a self-determination a crime? When your child is 18 and the law of the nation says, okay, oti wa liberty, oti le law. Kí ló dé tí àwọn ọmọ yìí tí wọ́n ò fẹ́ ọmọ ẹ Ọbásanjọ́ kí ló dé tó máa bọ́mọ ẹ sùn kó sọ pé òun lẹ́gbẹ́ fi ṣèyàwó nítorí pé ò fẹ́ràn ẹ pé ò fẹ́ jẹ́ kó lọ. Kí ni Yorùbá ṣe fún ẹ? Ó dẹ̀ ń sọ ó yàn wá lẹ́bọ̀ ó dẹ̀ tún fi hàn wá ó tójú wa yàn wá lẹ́bọ̀. And you are planning with Gumi and others to kill Sunday Igboho. Kí la là ń gbà ẹ́? Kí ni Yorùbá là ń gbà ẹ́? Àwítán ó sọ pé Yorùbá tó wà nú ẹ kò tó Nàìjíríà tó wà nú ẹ. Fine and good. Ẹ bá Nàìjíríà lọ. A ò fẹ́ kí wọ́n pa wá lọ́mọ. And I repeat. Oní Yorùbá ò ṣe nǹkan kan fún ẹ àbí? Àwítán wà sọ pé Yorùbá kórìíra ọ̀hún ṣe ní kórìíra nígbà tó jẹ́ pé ìkà ni ẹ́. Ìgbà ayé Awólọ́wọ̀ ìwọ ilà bá ń bẹ̀. Orí igi ìbò fún àwọn ọmọ ẹranko ẹ. Ìgbà ayé Abíọ́lá ìwọ ilé ìlà bá ń bẹ̀. Ẹnu ẹ̀ yìí ló fi sọ. Mo sọ pé kì í ṣe mẹ̀sáyà. Ìwọ iná ìlà tún bá ń bẹ̀. A ò rí parọ́ o ti lọ olóhùn lọ sí kíní kan o ṣe gbá kan kòkò bá mi ìgbéraga òṣì. Who cares? Wo iye tó lò láyé ò lè lò mọ́. O ti báyé jẹ́ o ti bọ̀rún ṣe jẹ́ o ti bẹ̀yìn àwọn ọmọ ẹ jẹ́. Ìgbòho ṣe é pa ẹ́. Gbogbo ẹ wà lọ́wọ́ wa. Gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pátá. Gbogbo ìgbésí ayé yín láti tíráàkì ẹ̀. Then nǹkan tó máa wá ṣẹlẹ̀. Ṣé bàbá Akíntóyè là ń tijú ẹ̀ ló sọ pé ká má kó wàhálà lẹ̀. Ọ̀rọ̀ bàbá yẹn là wá dúró tì. Bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin kan mọ̀ ẹgbẹ́ mi yín ò pé ẹ̀yin olóṣèlú Yorùbá pátápátá ẹ máa múra sílẹ̀ wàhálà máa dé kò sọ́gbọ́n tẹ lè ta. Wàhálà lẹ ẹ fà jìngbọ̀n lẹ́sẹ̀ ni. Ó ṣẹlẹ̀ ní Brazil rí. Ó ṣẹlẹ̀ láwọn ọdún kan rí. Ẹ máa ṣe o. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni wípé ẹ máa gbàdúrà kí nǹkan má ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho. Tí nǹkan bá ti ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ẹ gbàgbé pé ó ti parí. A máa ká ọmọ ìyá wa níkò ọmọ bàbá ẹni á wá bẹ̀rù wa nígbà náà. Èyí tí mo ní kí n sọ fún yín nìyẹn ó wà lọ́wọ́ wa gbogbo pílánì ẹ pín káàkiri àtọmọdé àtàgbà àtọnílé àtàlejò àwa tẹ́ ń lé kú òun lù. Ẹ jẹ́ fi nǹkan kan hàn. Àwa tẹ́ ń lé kú òun lù. Tẹ́ ẹ̀ jẹ́ kí arímúmí tẹ́ ń lé wa kú òun lù òǹrè. Ó ní mọ́tò èèyàn kan ló ti takú sínú snow yẹn ṣẹ́rí. Mọ́tò tèmi wà ní parking níbẹ̀ yẹn. Ó ní tá a bá wá síbi iṣẹ́ lélẹ̀ wọn ò bí ẹnìkan dáa kó sọ pé òun ní wá síbi iṣẹ́. Ṣé ti rí? Wọn ò bí èèyàn dáa kó sọ pé èèyàn wá síbi iṣẹ́. Because tó o bá lọ síbi iṣẹ́
ó máa padà di homeless ni. Ṣé a rí mọ́tò tó ń lọ yẹn ọ̀fẹ́ ni, mọ́tò tó ń lọ yẹn ọ̀fẹ́ ni, ó ní tó ṣẹlẹ̀ níbí ni. tó tẹ́nìkan wá sọ fún mi pé o ìkòkò bàbá ṣáàṣù kíní kan ṣe gbá kan wọ́n wà ń lo òyìnbó wọ́n ń gbádùn ni wọ́n ń ṣe kíní kan ni àwọn ló ti standard síta yẹn wá ń lé wa kú òun lé lẹ́yọ kọ̀ọ̀kan torí pé kẹ́ ẹ bá lè máa gbá wa kẹ́ ẹ bá lè máa sọ àwọn èèyàn wa di ẹrú awítà àwọn ọ̀dọ́ ẹ wá jókòó síbẹ̀ ẹ ń ṣe yahoo ẹ ń ṣe òṣì ẹ ń ṣe ìranù kiri ẹ lọ ń ṣe ẹ́ńsàsì káàkiri nítorí kẹjọ ká pawọ́pọ̀ lẹ́ẹ̀kan náà ká mú àwọn olórí burúkú wọn ká tì wọ́n dànù káwọn fúnra wọn kọ́ lọ exile ká lè gba ìlú iṣẹ́ tá a ṣe síbí báyìí irú iṣẹ́ tí mo ní síbí báyìí tó bá jẹ́ pé irú méjì mẹ́ta tá a gbé kalẹ̀ sí bíbá yìí ká wá gbé kalẹ̀ sí ìlú ẹ̀múyẹ̀ tó máa ṣiṣẹ́ àwọn èèyàn kan wà nísìnyí wọ́n lò tẹ́ ẹ̀bẹ̀ wọn ò lè wálé àwọn èèyàn kan wà ń bẹ̀ wọ́n ní iléeṣẹ́ síbẹ̀ wọn ò lè wá ṣiṣẹ́ iléeṣẹ́ yẹn àwa fúnra wa greek tá à ń ṣe ẹ jẹ́ ká gbádùn láti wá ṣe àìmọye millions tá a ti ná síbẹ̀ sí ẹ jẹ́ ká wá ṣe àwọn kan ló wá sílé yẹn wọ́n pa wọ́n kílẹ̀ wá ń sọ kílẹ̀ wá ń wí oríṣiríṣi àwọn yánmọ́yánmọ́ yọ dáradára kíní kẹ̀kẹ́ ká máa ṣe ọgẹ́ ká máa ṣe ní tí mò ń sọ fún yín nísìn ẹ wòran mọ́tò tó sáré takú nísìn ẹ jẹ́ fi kíní kan hàn yín ìlú tẹ̀ sọ pé wọ́ọ̀kì ìlú burúkú ìlú ìbànújẹ́ ìlú jákú ìlú olórí burúkú ìlú òṣì ìlú ìranù ó ní ọlọ́pàá ti dé síbẹ̀ ó nìyẹn ṣẹ́rí ọlọ́pàá ti dé síbẹ̀ nígbà tí mọ́tò yẹn takú wọ́n á wá protect ẹ̀ ó nìyẹn wọ́n á wá protect ẹ̀ tó bá jẹ́ yín pípa lẹ́ máa pa ẹni yẹn pípa òun lẹ máa pa àwọn kan jáde wọn làwọn wọn ń gbowó ta wọn ń gbowó orí burúkú wọn ń gbowó ìbànújẹ́ wọn ń gbowó kọkọ wọn ń gbowó ìṣàdù nǹkan tí wọn máa ṣe nìyẹn ṣùgbọ́n ọlọ́pàá á wá protect á wá fàbùbù ẹ tó bá ti pè wọn á wá fàbùbù ẹ wọn á dúró síbẹ̀ kò sí pé táòtù kan kò sí pé kinní kan ìlú burúkú tẹ̀ ń jà fún tẹ̀ ṣe tẹ̀ sọ wípé ẹlòmíì á sọ pé ẹ jẹ́ kí Yorùbá bọ́ ọbẹ̀ náà tí Yorùbá bá bọ́ síbẹ̀ ẹ mọ̀ ẹ pa ṣe Yorùbá kọ́ lórí burúkú ọmọ àlè ọ̀bọ tó wà lókun ṣètò olórùbá kọ́ ni ọdún mẹ́jọ kọ́ ló lò ń bẹ̀ ni ìdá sọ ni wípé kò ní í ṣe pọ̀ pẹ̀lú president Igbo kò ní í ṣe pọ̀ pẹ̀lú president Yorùbá kò ní í ṣe pọ̀ pẹ̀lú president Hausa ṣé olórí burúkú agùnmọ́niyè ṣé ẹ rò wípé kò wù kó ṣe dáadáa ni ṣé ẹ rò pé kò wù Buhari kó ṣe dáadáa ni ṣé ẹ rò pé kò wù Jonathan kó ṣe dáadáa ni Jonathan ni òun ni president Nàìjíríà ní tó kàwé jù abẹ́mọ̀ ni ṣé ẹ rò pé kò wù kó ṣe dáadáa ni at the end of the day 1999 constitution tó jẹ́ pé wọ́n enforce lé wọn lórí èèyàn wá jáde ó wá sọ wípé kẹ́ ẹ má pa àwọn ọmọ òun mọ́ kẹ́ ẹ má pa àwọn èèyàn òun mọ́ ẹ wá sọ wípé yín o ẹ má gbowó ẹ̀mí ẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe sọ ló wà lọ́wọ́ wa gbogbo bẹ́ẹ̀ sọ tọmọtọmọ tí èrà ilẹ̀ yín tèrà ilẹ̀ yín ẹ fi ìgbésí ayé orúkọ yín máa dòrì ó máa parẹ́ kì í ṣe ọ̀rọ̀ tèpè kì í ṣe ọ̀rọ̀ kìnìkan ohun tó bá ti máa gbà lá máa fún un tí nǹkan kan bá ṣe olóyè Sunday ẹ má gbàdúrà kí nǹkan má ṣe ẹ má gbàdúrà kí nǹkan má ṣe Sunday Adéyẹmọ Àdìsá Ìgbòho ẹ má bẹ ẹlẹ́dàá yín ẹ má gbà ọgbọ́rọ̀ ọ̀bọ lẹ má ká gbá orú ẹ ní wọn má ṣe Sunday Ìgbòho ní wọn bá ti ṣe tẹ́ bàjẹ́ ìwọ̀n ṣe náà yẹ parun ẹsẹ̀ mẹ́fà ni kò ju ẹsẹ̀ mẹ́fà ikú ló máa gbẹ̀yìn everybody ikú ló máa gbẹ̀yìn everybody ẹ tètè ká má jẹ́ kí nǹkan ṣe Sunday Adéyẹmọ nítorí pé kò ṣẹ́yìn kò sí ní tó fi ṣẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ sọrí burúkú yẹn lọ sọrí burúkú kò sẹ́ni tó tẹ́ ẹ bá fẹ́ kú ní Nàìjíríà ẹ lọ kú ní Nàìjíríà yín kò kàn wá ṣùgbọ́n pé ẹ má fi nǹkan ṣe Sunday Adéyẹmọ ẹ̀yin gan ẹ nílé wo fíìmù náà tán ẹ sọ fún ara yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ olóṣèlú ẹ pé àwọn bàbá yín ẹ yá sọ fún wọn ẹ máa bẹ Ọlọ́run kí nǹkan má ṣe tó bá tiẹ̀ jẹ́ kú ọ̀run gan lọ́ọ̀ ìpá báyìí you are in trouble bó ṣe jẹ́ nìyẹn 20 ọdún lónìí gbọngbọn òkè gbọngbọn 30 ọdún lónìí gbọngbọn òkè gbọngbọn ẹni bá poríwọ níbi lẹ́yìn láì dá ọjọ́ tí ẹyin tí wọ́n forí sàpáta ọjọ́ náà lẹ́wọ́ ara rẹ̀ bàjẹ́ nítorí pé kí ni òkú àgbàdo kì í bólókó ó dìgbàdo ẹnikẹ́ni èyí tó bá dúró lóríta kan tó dúró lóríta òsì tó dúró lóríta iwájú àti ẹ̀yìn irọ́ ni wọ́n pa ò nítorí pé àti mọ orúkọ ikú tí kú ń jẹ́ kíkú mọ̀ pa wá àti mọ orúkọ àrùn tárùn jẹ́ kárùn ó má bàa gbé wa dè ní ẹnikẹ́ni tó bá sọ wípé èyí tá à ń wí ipe àkàn pariwo àkàn jambulẹnu látàn ni ó dáa ẹ lọ try ẹ jẹ́ kí nǹkan ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn tá à ń bẹ̀ ipe ẹni sùúrù ó dáa a ò fẹ́ wọn mọ́ ẹ̀yin ẹ jẹ́ kí nǹkan ṣe bẹ́ẹ̀ sọ wípé ẹ mọ bọ́n ṣe ń yọ̀pọ̀ àyàn ni ẹ fẹ́ fi pọ́sì pa ẹ fẹ́ ohunkóhun tó bá fẹ́ ṣe ẹ lọ ṣe ẹ tiẹ̀ lọ ṣe ẹ̀kan lọ́mọ ẹ tiẹ̀ lọ try ẹ kò sí wàhálà ẹ lọ ṣe ní tẹ́ bá fẹ́ ṣe ẹ lọ try ẹ ní tẹ́ bá fẹ́ ṣe ẹ lọ ṣe
irú wa yà àbẹ̀rù kú mọ́ èmi àbẹ̀rù kú kò yẹ yín nìsín so n tẹ́ bá fẹ́ ṣe sí Sunday Igboho ẹ tètè ṣe kó bá lè yá o kíkú yẹn bá lè yá fún ẹ̀yin fún ara yín ẹ̀yin politician Yorùbá gbogbo ẹ̀yin gómìnà Yorùbá ẹ tètè ṣe n tẹ́ fẹ́ ṣe Ṣadéyẹmọ o torí gbogbo alama kú pọ̀ I'm telling you this gbogbo yín lẹ máa kú dànù tọmọtọmọ lẹ máa kú dànù bẹ́ẹ̀ ni nítorí wípé èyí tẹ́ ń ṣe yìí ẹ fi ń kó wa lágbára ni ẹ fi ń fi mọ́ńfíànsì ń ṣẹlẹ̀ ni gbogbo àwọn tó ti ṣe tán ti fẹ́ kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ fẹ́ ká sí wọn sílẹ̀ àwọn tó ti fẹ́ kú òkè ẹni tó fẹ́ kú báwo lẹ ṣe fẹ́ bàjà sà ẹni tó ti fẹ́ kú tó gbé bọ́ǹpù tó fẹ́ lọ kú báwo ló ṣe fẹ́ bàjà ṣé wàá fà ló fẹ́ ta ni torí òun fún ara ẹ̀ ti gbé kú síra kò yé yín òwe là ń dùn Àgídìgbò ẹ lọ fi nǹkan ṣe Sunday ọmọ Adéyẹmọ kẹ wá wò wípé ọ̀ràn ti bẹ́ iná jó lórí kókó ó ti dáa ẹ lọ pa ṣe ti gbọ́ ẹ̀yin gan ẹ gbà gbogbo tẹ́ ẹ fìgbésí ayé ojú yín báyìí lẹ́nu ọmọdé tí wọ́n máa ṣòfò dànù ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní èèyàn bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ kí fídíò èkó went viral kò jù bẹ́ẹ̀ ó dàbọ̀ orúkọ mi ò yí padà àròpọ̀rẹ́ àyọkú òbí mo ń lọ mo tún ń padà bọ̀ ẹni tó bá sọ pé wà mí ò ní wá òòjọ́ tẹ́jú tó bá forí sàpáta òòjọ́ náà lẹ́wọ́ ara rẹ̀ bàjẹ́